Mo kí gbogbo wa happy Sunday to you all ní gbogbo ibikíbi tí a bá wà. Mo fẹ́ kẹ́ rí inú ọjà ni mo wà báyìí tí a bá ń sọ fún yín pé ìlú abroad everybody ló ń jayé bí ọlọ́ba, àwọn kan nígbà a lè mọ́ ti ralẹ̀ ní bí ẹ̀yin ọmọ fúlà Nàìjíríà ò ká ralẹ̀ ká kọ́lé ọgbọ̀ tí èyàn á jẹ nǹkan tí inú ẹ̀ ń fẹ́ tọkàn ẹ̀ ń fẹ́. Ẹ wo àwọn ẹja tẹ̀ ń wò yìí, ẹ máa rí gbogbo èyí tó lélẹ̀ yìí àrà ìdí ni pé a fẹ́ pot and kill yẹn dẹni kò ń ṣe gbogbo ẹ̀ lálẹ́ ra o. Ibi ta fẹ́ lò ń bẹ̀ láti ibi orí yẹn sí ibi chest yẹn ẹja yẹn yàtọ̀ síra wọn. Ṣe rí ọwọ́ ìsàlẹ̀ yẹn àti ibi ọwọ́ kìíní ó yàtọ̀, but ṣe mọ̀ ìlú tí fúlà Nàìjíríà yín tó jẹ́ pé ìlú tó jẹ́ pé ìyá ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ àwọn tálíkà ọmọ yàtọ̀ wọn ò tẹ̀lé rí ẹja náà jẹ, but níbi everybody bó tó lówó àtẹnitẹ́yìn pé ń tálíkà ẹ̀ nítorí mi ò rí tálíkà níbi tèmi wáyé gbogbo wa ló lówó nítorí gbogbo wa la jẹun fúnra wa. Now ẹ wá wo bí ẹja yẹn ẹ wò àwọn ẹja yẹn ṣáà rí pé òun ló pọ́n lẹ́yìn ẹ máa rí pé orí ní chest wà ń bẹ̀ náà nǹkan kan, but eléyìí àwọn ibi chest wọn ti rà á lọ nítorí ẹ̀ la fi wá mú point àkìlì ẹ̀ rí ó ṣe ń ha ni ó ṣe ń gé fún wa ni. Ẹ wo ẹ tún wọ ẹlòmíì tó tún dìmáàndì fún irú ẹ̀ òun lẹ́nìyẹn náà fi ń ṣe tuntun tó ṣẹ̀ ń gé ní ẹlẹ́ẹ̀kejì ní ààyè tó jìnnà síwájú alákọ̀ọ́kọ́ yìí. Ẹ máa rí báyẹn sí sáìdì ibi tí wọ́n á fẹ́ gé yẹn àlàyé tí mo fẹ́ ṣe ń bẹ̀ ni pé a máa fi ń ṣe soup yẹn dàbí pepper soup ní ẹ̀rí níbi wọ́n ń pè ní hot pot ẹ̀rí báyẹn sí tó bá ti dé China àti mọ́ kódà ní tó bá lọ sí China village ní gbogbo tí restaurant wọn bá wà tó bá ní ọ̀fẹ́ hot pot wọ́n máa jó yẹ oríṣiríṣi. Ṣé wàá rí ẹja yìí bó ṣe wà yẹn nǹkan tẹ́jà ẹ fi yàtọ̀ sí àwọn ẹja tó wà nílẹ̀ yìí páàtì ìbẹ̀rẹ̀ lásán tẹ́ mọ̀ páwọn ẹja èmi tẹ́ bá sì tẹ́ bá rògùn àrùn irú eléyìí kẹ́sì dọ̀tún la mẹ́wàá ṣe rí ẹja yẹn tẹ́ bá ń jẹ lẹ́nu á wá dàbí kèrèkèrè ẹran ẹja ni ó tẹ̀sẹ̀ ẹja but kò ní rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lẹ́nu ó máa tẹ̀sẹ̀ bí kèrèkèrè lẹ́nu ìdí nìyẹn tí wọ́n máa fi ń lo páàtì yẹn. Ṣé wàá rí páàtì yẹn òun wọ́n ju gbogbo àwọn èyí tẹ́ rí tó wà ńlẹ̀ yìí ó wọ́n jù wọ́n lọ nítorí ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ tí wọ́n ti wà ńlẹ̀ báyìí àwọn míì tó fẹ́ ṣe irú oúnjẹ míì different oúnjẹ náà máa rà bó ṣe jẹ́ nìyẹn. Àti wàrà ń sìn àtúnra àwọn nǹkan míì vegetable ni o à ń pè nǹkan ní wàrà bóyá wàrà ní ká pè ní soybeans náà fi ṣe wọ́n pè ní fúta níbí ó dàbí wàrà àti àwọn fish bowl yẹn fíṣì náà fi ń ṣe é ráwọn fíṣì tó ń gé àwọn ìrúnrún yẹn mọ́ṣínì àwa lọ pọ̀ àwa di fíṣì náà wọ́n fi ń ṣe ṣá wọ́n á pè ní fish bowl ẹ̀rí àti délẹ́sà àti fọ ògbẹ́ ẹ̀rí bó ṣe mọ́ tónítóní ẹ̀rẹ́jà yẹn bó ti bá a slice ẹ̀ síbẹ̀ ọbẹ̀ ti délé báyìí ẹ̀rí vegetable èdè prawns lẹ́ ń wò yẹn ẹ̀rí eléyìí ewé àgbàdo ẹ̀rí òun là ń sè yẹn ẹ̀tì rí báyẹn sìn hot pot náà máa ń pè ó wà delicious gan ẹ̀rí báyẹn nítorí ẹ̀ labroad kò sí tálíkà labroad everybody ló lè ra gbogbo kìíní táwọn wò yìí ó wọ́n díẹ̀ náà bọ̀ tí owó ẹ̀ ká àfi tó o bá ṣiṣẹ́ ó bóyá possible but tó bá ti ń ṣiṣẹ́ no matter ẹni iṣẹ́ agbára àgbè ẹ̀rí oúnjẹ ti délẹ̀ ẹ jẹ́ kájọ mọ́ jẹun bó ṣe jẹ́ nìyẹn. Yorùbá nation no going back nǹkan tá à ń fẹ́ fún ilẹ̀ Yorùbá nìyẹn tá a fi sọ pé ká gba òmìnira. Ṣe rá àwọn ọba oníjẹkújẹ àwọn ń rí gbogbo kíní yìí jẹ àwọn olórí yín ojú yọbọ wọ́n rí gbogbo kíní yìí jẹ rẹ́rì ẹ̀yin wá ní kẹ́mi mọ̀ bọ̀ wálé àwọn ọmọ àlè kan sọ pé mọ̀ bọ̀ wálé kájọ mọ̀ jẹ̀yà tí wọ́n sọ fún ẹ òòrè mi ni òòrí àwọ̀ mi sójú àwọ̀ ìyà ọ̀bẹ mi lára mu. Yorùbá nation no going back jara.